Tí bá ní àǹfààní láti dáwọ́ aago padà sẹ́yìn, mo ò tiẹ̀ ní sáré jump into marriage rárá. Irú gbogbo àwọn opportunity tó wá fún mi yẹn, mo máa embrace ẹ̀. Ká má fi kánjú wípé lágbájá ṣe nǹkan báyìí, èmi náà fẹ́ ṣe. My friend I've gotten married. I want to get married. Tinuke, my neighbor, I've done this. I want to do it. No. Let's not do that. Let's work at our own pace. Nǹkan ẹyọ kan tí mo rí wípé mo kábàámọ̀ wípé kíní ó ní marriage mi. Fídíò tí ẹ ń wò yìí, ọmọbìnrin yìí ó ń regret níbi ẹsẹ̀ tó sì gbé. Ìwọ tó bá jẹ́ single mother, mo fẹ́ kí ẹ wo fídíò yìí dáadáa o, kó má bàa regret ibi tó ọmọbìnrin yìí. Mo dẹ̀ fẹ́ kó share kó lè sẹ́ni lómi láǹfààní nínú àwọn ọmọbìnrin mi tó jásí pé wọ́n fẹ́ lọ́kọ. Ẹ share fídíò náà, kẹ́dẹ̀ wá gbọ́ fídíò náà, ẹ gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin yìí dáadáa, ẹ gbọ́ ohun tó sọ, ẹ gbọ́ ìrìn àjò rẹ̀ nínú ìrìn àjò bó ṣe rìn bó ṣe kó, ẹ gbọ́. Ìdí ni wípé ṣé mọ̀ wípé ẹni tẹ́ ń bá dòwò pọ̀ kò kí ń ṣe ẹni téèyàn bá dòwò pọ̀ kò kí ń ṣe ọ̀rọ̀ ká sọ wípé ọjà òkùnkùn ni. Ìgbà tẹ́ bá wọnú ara yín lẹ máa tó mọ̀ wípé ṣé pé lágbájá báyìí níwà báyìí lọ́wọ́, ṣé pé tàmẹ̀dú báyìí níwà báyìí lọ́wọ́. So tó bá jẹ́ wípé bí mo ṣe ń ṣe iṣẹ́ teaching me and everything tí assistant wà from his own side, èmi ò mọ̀ fún bí kó lọ oṣù mẹ́fà oṣù mẹ́jọ kó má wálé kó lóun wáṣẹ́ lọ. You know, when you're in love, you overlook a lot of things. You overlook a lot of things. When things happen, you felt like it's normal. When you ask for money, that's okay, we want to do this, please, where is the money? And he said, I don't have. You like, and when you have it, and when you can easily provide, take it from your pocket, you're like, okay, tó bá ní, ó máa fún mi. He doesn't have. So at the long run, I now later realize that kò sí. Sometimes he give little that I will had. So later, there are some things that later happen in the middle that make me realize that I was a fool. I was being used as a fool. So, because there was a time, one of my friends had a Camry motor. So, and she was looking for a driver for Uber. So, I had to call him that he should come. Mọ́tò Camry tó fẹ́ gbélé fún Uber, wọ́n á pè wípé kó wá gba mọ́tò yẹn. So then I was heavily pregnant with my third child. So I now called him, kó wá gba mọ́tò yẹn, ó dẹ̀ gba mọ́tò yẹn. And the upfront payment, I had to go to the bank to. Then my mom is selling shako àti. No, kò tá fẹ́ gbélé ní installment. So mo wá bá bẹ̀bẹ̀ wípé kán gbé fún. Wọ́n wá ní ká sanwó síwájú. So mo ṣe mi ṣá lọ gba 200,000 ní bank tá fi san. Mo lọ yá owó yẹn ní bank tá fi san owó síwájú pé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ a máa dá owó padà. So at the end of the day, he didn't use the motor for 1 month. We collected the motor December 19, 2018. And the motor had an accident at Maryland here. January, under 1 month, January 14 or 13. So under 1 month. In fact, the car was right off. So, owó tí mo yá ní bank, thank God, the lady that owns the car, she's a friend of my friend, and she was somebody that knows me. So she just had to like, ipe ọ̀rẹ́ mi jẹ́ kí n ṣàánú ẹ̀. She did not collect 1 naira from us for that motor. She let go. She paid for everything to repair that motor and sold it. She did not collect any money from us. So I had to now face the bank for the upfront money, the loan I collected from the bank to pay the upfront, the 200,000 naira. So I was paying 45,000 naira every month. And I will pay for 6 months. So it was ethic.
it was hectic because kò ṣiṣẹ́ kankan èmi náà ni mo yìí tún máa provide fún un lé jíjẹ mímu and I was heavily pregnant. So at the end of the day, his younger ones now sent money to him. After we have already settled the bank and everything, his younger ones now send money to him that okay, he should come back to Lagos. That they don't buy the idea of him traveling and leaving his family. Come back to Lagos, you and your wife settle down with something, let us send money to you, use it to do business. The lady called me, the lady is dead today. So the lady called me, yes. She called me and said, and asked me if I will be able to invest. I said, that's not a problem. To be able to invest in something is not a problem to me. I was trained with business. I was built up in the family of business where láti lẹ̀ tẹ́lẹ̀ káràkátà wípé tá bá ṣe léyìí tí ò bá mu ká tún mú nǹkan míì dandan kọ́ ni wípé ká ṣiṣẹ́ wípé because I went to school I must do a white collar job. No. So wọ́n ṣáà wá fún lówó ó ṣáà gba owó wọ́n send owó sí àkáǹtì ó gba owó mi ò rówó mi ò mọ bó ṣe ṣòwò bí around àbúrò ẹ̀ 200 èèyàn gbọ́dọ̀ parọ́ 200,000 àbúrò ẹ̀ yẹn ló ń send sí but àwọn younger ones ẹ̀ mí náà tún send owó sí which I don't know the amount of the money but I was very sure of that 200,000 naira. So I don't know how I did the money. So kò dé sọ fún mi kò say anything ó lóun fẹ́ invest in something at the end of the day we did not say anything. So since then I was now like, am I a fool or what? So since it has been me all through, it has always been me doing this, doing that, doing everything all alone, and calling him back that okay, come back, let's do this together, and he's not yielding. So it's better. When I was now staying at Ogijo, the reason I left Ogijo was because I couldn't pay the house rent. That was when I got this vehicle. All the money I had on me, I couldn't pay the house rent. So I left. I was staying with my auntie at Ikorodu. So I'm still with my aunt now because I've not been able to gather money. You know, the house rent in Ikorodu is higher than Ogijo. And I've already fixed my children in school there, and the school is okay. So I don't want to move away from that area. Iṣẹ́ wo lẹ ń ṣe o? Iṣẹ́ kórópè ni mò ń ṣe, mò ń wa mọ́tò kórópè yìí ni. Ṣọ́nà àfàlùbárí kà sí. Àmín. Ó ti tó bí ìgbà tẹ̀tẹ̀ máa wá. Ó ti tó ọdún kan báyìí. Ok, ẹ yẹ ká gbọ́ bẹ́ẹ̀ ṣe bọ́lọ̀ ń ṣe ní kẹ́ ṣe rìn kó tó di pé Ọlọ́run ní pé kẹ́ di ẹni tó wa kórópè. Tẹ̀tẹ̀ wá di ẹni tó ní ìrírí bó ṣe ń wa mọ́tò tó fi kórópè bó ṣe fi kórópè kérò káàkiri ìpínlẹ̀ Èkó. Sọ ẹ jẹ́ ká gbọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ mọ́. Let me just say, I won't say it's an unfortunate story because gbogbo wa ní ilé ayé là ń làkàkà ipe kàjéyàn ńlá. So àwọn òbí wọ́n gbìyànjú wọ́n rán wa lọ sí school a lọ sí ilé ìwé gíga I was a student of Kwara State Polytechnic. Ilé Èkó ni wọ́n bí mi sí. Mo kàwé nílùú Èkó ní ìlú Ìfàkọ̀ mo lọ sí St. Maurice International School láti bẹ̀ mo lọ sí National College Gbàgádà fún secondary school mi. Ìgbà tí mo ṣe tán ní National College Gbàgádà mo lọ sí Kwara State Polytechnic ibẹ̀ mo ti ṣe national diploma àti higher national diploma in statistics, mathematics and statistics. So ìgbà tí mo ṣe tán tí mo lọ ṣe service mi ní Sokoto. Mo serve ní Federal Government College Sokoto. So during the service and along the line nígbà tí mo wà ní school mo ṣe desktop publishing, mo ní diploma in desktop publishing. Ìgbà tí mo ṣe tán ní service mo ṣe statistical packaging software, mo ní another diploma in statistical package software. So ìgbà tí mo parí service, due to the situation of unemployment in the country, I end up being a teacher. Mo parí service ní 2014. So I've been teaching since then. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní teach
tí à ń ṣiṣẹ́ ẹ̀dẹ̀mọ̀ teaching kò sí owó púpọ̀ ń bẹ̀. ṣé public school àbí private. Private schools ni so kò sí owó púpọ̀ ń bẹ̀. Mo ti padà sí Èkó náà ni mo padà sí nígbà tí mo parí service mi ní Sokoto tí mo marry. So at the long run ṣá ẹ̀dẹ̀mọ̀ téèyàn bá wà in a relationship wípé kíní tí ò bá ti sí olùrànlọ́wọ́ gbogbo ẹ̀ ó máa ń lágbára ni ó máa kọ́lọ́ má jẹ́ kó lè mọ̀ wá. So bí a ṣe ń làkàkà sọ́tún làkàkà sósì mo dẹ̀ ti bí ọmọ mẹ́ta wọ́n á wò wípé pẹ̀lú iṣẹ́ tí ṣe tá ń gba 25,000 30,000 lóṣù tí ò ká nǹkan kan a lọ ṣe extra lesson a ṣe home lesson àwọn parents mi gan tó bá ṣe home lesson pẹ̀lú wọn hàn ní san owó fún ẹ. So mo dẹ̀ tún ń ṣiṣẹ́ fumigation àti cleaning mo ṣàjọ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn láti lè fi maintain ilé mi láti lè fi maintain household mi àwọn ọmọ mi because I don't want to say that my husband is not available. Let me just put it that way, he's not responsible there. So ìgbà tó dẹ̀ ti dà báyẹn mo ní láti double hustle mi láti lè àwọn ọmọ tá a pè wá sáyé láti lè tọ́ wọn to guide them to the right path and ládẹ̀ ti lè guide wọn to the right path you need money to put them through fún feeding wọn clothing wọn hospitality wọn and their schooling as well. So then ìgbà tí ó wá di 2022 to the ending of 2022 last year that was around June July nígbà tí school fẹ́ tí school lọ on break mo á wò wípé kí ni nǹkan tí mo lè ṣe whereas mo dẹ̀ ti ń dá àjọ kan ó tún wá ní àwọn iṣẹ́ kan tó yọjú fún mi tẹ́ pé mo gádà owó yẹn lọ bíi 400,000 mo rò pé kí ni nǹkan tí mo lè ṣe that will yield me a better profit. Mo kọ́kọ́ wò wípé okay bóyá tí mo bá gba shop because I don't have any other means of sustaining èmi àtàwọn ọmọ mi náà ni. So mo rò pé kí ni nǹkan tí mo lè ṣe that will give me a better profit and I will be able to be responsible for my children. So mo ṣáà wò mo kọ́kọ́ fẹ́ lọ gba márúwá mo lọ sí Lapo mo lọ make inquiry and everything láti gba márúwá. So àwọn yẹn sọ wípé owó tí máa fi gba márúwá yẹn gan bí about 1.5 million then mo wò pé 1.5 million ni máa fi ra márúwá instead tí máa fi 1.5 million fi gbé márúwá jẹ́ kí n kúkú wá bí mo ṣe máa ra kórópè with 1.5 million I should be able to get kórópè. So bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe survey nìyẹn mo ṣáà ń lọ káàkiri àwọn parks tí wọ́n ń lo kórópè yẹn mo bẹ̀rẹ̀ sí ní make inquiry mo bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ báwo ni wọ́n ṣe ń fi mọ́tò yẹn ṣiṣẹ́ báwo ni mọ́tò yẹn ṣe ń ṣiṣẹ́ sí téèyàn bá rà á oṣù mélòó ló máa lò kéèyàn tó kó tó bẹ̀rẹ̀ sí ní fault and everything. So mo ṣáà bẹ̀rẹ̀ sí ní make inquiry káàkiri Gìjó mo lọ sí Sábó ní Ìkòròdú within Ìkòròdú ṣáà ni mo ti make inquiries mi ṣáà so Ìkòròdú ni mò ń gbé so mo ṣáà bẹ̀rẹ̀ sí ní make inquiry yẹn káàkiri ìgbà tí mo wá make inquiry yẹn Ọlọ́run wá ṣáà favour mi láti meet man kan the man we used to call him Murphy side Ìkòròdú Ìjẹ̀dẹ̀ yẹn ni man yẹn náà mo wá meet man yẹn mo wá ní pé àkànjọ wípé báwo lèèyàn ṣe lè get kórópè yìí man yẹn ló wá sọ fún mi pé ta ló fẹ́ lò mo wá ní pé mi náà ni mo fẹ́ lò man yẹn wá ní pé tó bá jẹ́ mi mo fẹ́ lò òun lè help mi ó wá ní pé ó wí pé mo á ní pé èló ni Tòkunbọ̀ ó ní pé Tòkunbọ̀ is about 2.2 million dẹ̀ owó tó wà lọ́wọ́ mi kò tiẹ̀ ká nǹkan kan mo tún padà sí àwọn Lapo yẹn wípé bóyá wọ́n lè yá mi lówó as at then ìgbà tí mo máa bẹ̀rẹ̀ sí ní rin àwọn ọ̀rìn ó ti ń lọ towards ending of the year so àwọn wá sọ wípé àwọn ti close for the year wípé ó máa tún di next year mo wá owó tó wà lọ́wọ́ mi wípé ìgbà tí wọ́n ti close for the year tí mi ò bá lo owó yẹn tí mi ò bá fi owó yẹn ṣe nǹkan àti bẹ̀rẹ̀ sí ní ná owó yẹn àti ń fi jẹun bẹ̀ owó yẹn ó máa tán. So béèyàn kan ṣàṣe introduce mi sí ẹnìkan nìyẹn wípé ẹnìyẹn á lòun lè yá mi lówó ó máa yá mi ní 500,000 to pay 600 mo á ní pé okay
no problem wípé màá yá wípé bọ̀ mọ́tò ni mo fẹ́ òun lòun máa lọ wo mọ́ àjọ lọ wo mọ́tò yẹn tá a bá ti rí mọ́tò wípé òun máa kó owó sílẹ̀ èmi náà dẹ̀ máa kó tọ̀dọ̀ mi sílẹ̀ àdèmàrà mọ́tò yẹn. So to God be the glory àṣà bẹ̀rẹ̀ sí ní wá it was Nigerian use ní mo rà kò kí n ṣe Tòkunbọ̀. So bóyá máa yẹn ṣàṣe pè mí pé òun ti rí automatic wípé ó máa wà okay fún mi because automatic ni mọ́tò mi. Ìgbà yẹn mo ti ń learn driving but mo ò tí ì mọ̀ drive dáadáa ṣá. So mo ti lọ ṣe driver's license and everything. So bí àṣà ṣe ra mọ́tò yìí nìyẹn. Gbogbo aná láti gbọ́rọ̀ tí ọmọbìnrin yìí sọ ọ̀rọ̀ single mother nǹkan kan kí ló fà á mo ṣàlàyé pé kí ló ń fà á tí single mother fi máa ń pọ̀ nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ẹni tí ó bá nífẹ̀ẹ́ yín gangan tó fẹ́ fẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín ò fẹ́ràn ẹ̀ ẹni tí ò bá nífẹ̀ẹ́ yín gangan òun lẹ́yìn máa ranjú mọ́ pé òun lẹ nífẹ̀ẹ́ ẹlòmíì ṣetán pẹ̀lú ìfẹ́ tó jásí pé ó rẹ́dì láti máa sọ ọmọ ọ̀dọ̀ fún yín láti máa bìkítà gbogbo ọjọ́ pẹ̀lú ìfẹ́ tó wà ní ọkàn ẹ̀ lérí yín sí yín ọ̀pọ̀lọpọ̀ yín ò ní lọ síbẹ̀ kí ló dé fà á àkọ́kọ́ ẹni kò rẹwà lọ́kùnrin ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì ní kò ga tó ẹlẹ́ẹ̀kẹta ẹni kò mara mú bẹ́ẹ̀ sì ni ìfẹ́ yìí gangan ni pàtàkì ìfẹ́ yìí gangan lọ original tó jásí pé obìnrin tó bá ti lé ìfẹ́ ayé rẹ̀ bá ó ti bá gbogbo nǹkan ó ti bá ìfọ̀kànbalẹ̀ ó ti bá ìrọ̀rùn ó ti bá nílé ọkọ ṣùgbọ́n ẹ̀yin obìnrin tẹ́ wà ọ̀pọ̀lọpọ̀ yín lónìí tẹ́ fi di single mother lónìí tó fi wá di pé single mother ení èjì ọ̀tá ẹ̀ wá pọ̀ níta ní tó fà ni pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín pátápátá lóbìnrin èèyàn tó bá fi taratara tọkàntọkàn fẹ́ràn yín òun lẹ máa ń lé dànù òun lẹ máa ń sá fún èèyàn tí ò wá nífẹ̀ẹ́ yín tó jásí pé flashing lásán ló flash sí yín òun nífẹ̀ẹ́ yín máa ń fọ́ọ̀lù sí lórí òun lẹ máa ń kúlé lórí òun ló máa ń fà tó fi jásí pé ìgbẹ̀yìn rẹ̀ single mother lẹ máa fi padà di single mother ẹlòmíà ní nínú ẹ̀yin obìnrin ẹlòmíà ní eléyìí ò lè ṣe dáadáa kò ga lọ́mọkùnrin ó kúrú ó dúdú kò rẹwà kò ṣe gbé hàn ẹ jọ̀ọ́ obìnrin tó bá lọ́kùnrin tó bá já sí pé bóyá kò rẹwà dáadáa ni àbí kò mara mú ni ìwọ ò ṣe fọwọ́ ara ẹ̀ tún ṣe tó sì mọ̀ pé ó nífẹ̀ẹ́ dáadáa ìfẹ́ yẹn wà ń bẹ̀ ìfẹ́ tó lè fi tọ́jú ẹ̀ ìfẹ́ tẹ́ lè fi lo gbogbo ilé ayé papọ̀ ó wà lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin obìnrin ẹ̀ ní síbẹ̀ òun ló fa sábà bíi single mother tó pọ̀ lónìí ọmọbìnrin mi náà ò lẹ́kọ̀ọ́ láti ilé o ọmọbìnrin mi kò ní ẹ̀kọ́ láti ilé àìlẹ́kọ̀ọ́ obìnrin mi òun náà ó sọ ẹlòmíì di single mother ọ̀tọ̀ tún nìyẹn obìnrin mi kò mọ̀nà dá àìmọ̀nà dá ọkùnrin ò lè fara gbà á kò lè fara dà á pẹ́tò ìyàwó tí mo ní nílé kò mọ̀nà dá ẹlòmíì dẹ̀ ní kò mọ obìnrin míì náà dẹ̀ ní kò mọ ara tún ṣe òun ló ń fa ọ̀pọ̀lọpọ̀ single mother yìí ṣùgbọ́n ẹ̀kọ́ ni gbogbo wọn tó bá fẹ́ ṣetán láti lọ́kọ gbogbo ẹ̀kọ́ pátápátá ni kò kọ́ gbogbo ẹ̀tọ́ pátápátá tí ẹ̀ máa ní nílé ọkọ ni kò ní kò sì jẹ́ nìkan tó ní farabalẹ̀ mo wá fẹ́ kó mọ kíní kan o ilé ọkọ kì í ṣe ilé fàájì o ilé ọkọ kì í ṣe ilé ìrọ̀rùn ilé ọkọ ilé wàhálà díẹ̀ ni ìdààmú díẹ̀ ìdùnnú díẹ̀ ni suffering and smiling nílé ọkọ tó bá dunnú lónìí ìbànújẹ́ á ṣẹlẹ̀ lọ́la torí pé o ò mọ nítorí lè bá pàdé lọ́dọ̀ ọmọkùnrin ìwọ tó bá mọ̀ pé ilé ìdùnnú ló ń wá lọ sílé ọkọ permanent life ló ń wá lọ sílé ọkọ kúkú jòkó sílé family ẹ̀ tó o bá ti lè farada tí ń bẹ nílé ọkọ jòkó sílé family ẹ̀ má tẹ̀sẹ̀ bọ́ o má kó sínú gbèsè ayé yẹn ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ dáadáa káwọn obìnrin sìn tó ń bọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn youngest tó ń bọ̀ wá sìn báyìí kissing romancing náà ń bá bọ̀ wá ìjẹ́ wọ́n ní ẹ̀kọ́ lé ìjẹ́ wọ́n ní ẹ̀kọ́ tó fi ń tọ́jú ọkọ nílé ẹ bá mi share ẹ ṣe é rí gbà.